Ìyàwó wà dà. Ìyàwó mi. Ṣé o rí ọmọ tó jókòó ní òun ìyàwó wà dà? Ó rè. Ó ṣe wá jẹ lébùlù báyìí. Ayọ̀. Dìde. Ó mọ̀ pé a máa ṣàyẹ̀wò fún ẹ màámi kí ló ṣẹlẹ̀. Kí ló dé? Ṣé mi ò ní yẹ̀wò ni? Dìde má dìde dúró ká wọ ẹ. Èké bóyá turn around. Yípo. Ti ẹ̀ ga pẹ̀lú àmà piano tó kó sí jẹ́ ń wẹ̀yìn ẹsẹ̀. Kí ló dé? Ẹ jẹ́ ń wẹ̀yìn ẹsẹ̀ ṣé mi ní wò bóyá lọ́wọ́ lára ni. Filẹ̀ ojú ló fẹ́ fi wò. Ẹyin ó yá ṣe ẹsẹ̀ po ṣe bàtà. Ok síbẹ̀. Ìbòlẹ̀ wá bí tòde báyìí. A ti sọ̀rọ̀. Ọlọ́mọ Abẹ́òkúta lòun. Ìyá àti bàbá wọn ọmọ Abẹ́òkúta ni wọ́n. Wọ́n máa ń ṣògùn lù yẹn. Mi ò mọ̀ pa yẹn. Ó ṣàlọ́mọ Abẹ́òkúta lòun. Ó dẹ̀ lóun wá jókòó tiwa ni. Mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé ṣó ṣetán láti ṣe tiwa. Tí ò ní gbó wa lẹ́nu ó dẹ̀ ní rárá. Ẹ ti gbé débẹ̀ àbí ẹ ṣáà ti ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ pé kò ń ṣe Ayọ̀mídé ló wá fẹ́ àwa gangan ló wá fẹ́ o. Bẹ́ẹ̀ni. Pé ó gbọ́dọ̀ fi tiwa ṣe. Bẹ́ẹ̀ni. Kó dẹ̀ tẹríba fún wa. Ó dẹ̀ ti gbà.